káàárọ̀ o. Ǹjẹ́ mo kí gbogbo ẹni tó lódùmarè bá fún lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí. Ǹjẹ́ mo kí yín wípé a máa kú dédé àkókò yìí o. Ìrònú sórí àgbàkodò. Ọ̀rẹ́ wa, kí ni tó ti rò pé ń bà ọ́ nú jẹ́ ná? Àdánwò wo lo rò pé ó kàn ọ́ tí ò tí ì kẹ́nìkan rí? Tó fi wá ní lọ́kàn pé kó gbẹ̀mí ara rẹ̀ ń lọ́tọ̀. Bí ọ̀bá yí ọjọ́ ń rán ọ létí. Gbogbo àdáàdà ilé ayé tá a wà mọ́yà ẹ̀ ńjọ́ tá a bá mọ̀ kú tó gbẹ̀mí ara rẹ̀ gbogbo ẹ̀ mọ̀ tán. Ìyàwó tó ń jọ ọ́ lójú tó fi lẹ̀. Ọpẹ́ jù yányá mo bọ́ ọ fún lóṣù mẹ́ta oṣù mẹ́rin tọkùnrin mi ò tún fi mọ̀ gòrí ẹ̀. Àwọn ọmọ tó torí rẹ̀ tó ń ṣe kìràkìtà kí tó ń yáwó gbámúlé láǹtà tó ń yáwó eléèlé gọbọi wọ́n mà dọ́mọ ọlọ́mọ. Bí ọ̀bá wá yí ọ orí ibùsùn rẹ tó pọ́nlé jọjọ tó kẹ́ kí n fẹ́ gbààyàn láàyè pé kálòmíì ò fọ́ kabẹ́ ṣíìtì rẹ. Ọ̀rẹ́ wa má jẹ́ ń tàn ọ́. Kété tó o bá gbẹ̀mí ara rẹ tán ó lè jórí ibùsùn náà ni wọ́n tún ti gbà mọ́ báyàwó rẹ lájọṣepọ̀. Ǹjẹ́ tiẹ̀ ò wá gbé bí? Ó mà ṣe o. Ìpàǹpara rẹ̀ olówó ń pajá. Wọ́n náà jẹ́ ń bí ọ́ léèrè kí la wáyé wá ṣe gan-an. Kí ni láríjà wa nú ayé gan-an? Ǹjọ́ wọn ti bí aṣáyé láti bẹ̀rẹ̀ ìdààmú. Ìka tó sì ń wòye ọba mi Allah kò pín dọ́gba. Ka gbogbo ọmọ ẹ̀ka wa yìí wò orí pé 5 ni. Ǹjọ́ dọ́gba? Kò dọ́gba. Lágbájá ti kọ́lé èmi náà fẹ́ kọ́lé mo wá bẹ̀rẹ̀ sí ní sáré àbádì ń kulẹ̀ sáré kú ni bọ́lọ́hun Allah tí ọba kọ́ ilé mọ́ mi. Ọ̀rẹ́ mi ti rèlú òyìnbó èmi náà fẹ́ ṣe làkàkà láti lọ ìlú òyìnbó tó lọ́wọ́ ọba kọ́ mọ́ mi pé ń rèlú òyìnbó ń kàn máa ṣe lásán ni. Èéṣe tẹ́ ẹ̀ wá jẹ́ àmọ́ gba kádàrá ká gba bọ́lá ti fẹ́. Àwọn àgbà pọ̀ wọ́n níbi orí dáni sí là á gbé. Ibi táyé ti gbé yẹn rí bọ́yọ̀ tiẹ̀ ti gbàgbé ó lè mọ́ jẹ́bẹ̀ ní Kẹ́hìndé ti gbé yẹn rí. Bó ti lè wù kó jẹ́ pé ibi ọmọ kan náà là ń gbé wáyé. Àyànmọ́ ò papọ̀. Àṣé bíbejì tí Táyé ló lọ tí Kẹ́hìndé tí ó tòṣì. Ó ti bí wá bì kan náà tí Kẹ́hìndé ó lò ó lọ tí Táyé ó tálákà. Ó mà ṣe o.
wọ́n ní pé ọmọ tí ó já ṣàmú àti kékeré ni ó ti máa jẹnu ṣámúṣámú. mẹ́wàá gbàgbé pé kì í ṣe gbogbo ọmọ ní ọjà ṣàmú tí ó sì máa jẹnu ṣámúṣámú láti kékeré o. kádàrá Allahu akàkadìrì yìí àyànmọ́ ẹ̀dá ò ní tàṣé. gbogbo kìràkìtà ẹ̀dá nú ayé ntọ́lọ́mbà ti kọ́ mọ́ àyàn náà lèyìn ò rí o. ẹ̀dá lè máa sáré ni gbogbo èròǹgbà gbogbo kó ṣe pátápátá ọwọ́ ọba mi Allah ló wà o. ọ̀rẹ́ mi tújú ká àdánwò tó ní yìí kì í ṣàdántá. àdánwò tó ní yìí tó rò pé ǹjọ́ bọ̀ ń bẹ̀bí. kìmọ̀ kì í ṣàdántán àdánwò yìí kì í ṣàdántán o. ó ṣe kí ni ó bọ̀ ń bẹ̀. tó o bá wá ti mú rònú tó o fi para rẹ tó o bá ti mú rònú tó o ti fi bà nǹkan jẹ́ fúnra rẹ tó o wá lọ tán tọ́lá wá dé tàwa ni ọ jẹ̀gbádùn gbogbo tó o ti wá ṣèlàkàkà fún. a jẹ́ wípé ọmọ ṣiṣẹ́ lẹ̀ fọmọ ẹlòmíì jẹnu kórì mi má jẹ́ ń ṣiṣẹ́ lẹ̀ fọmọ ẹlòmíì jẹ kórì mi má jẹ́ gbogbo wàhálà mi gbogbo ìlàkàkà mi kórì mi má jẹ́ pọ́mọ ẹlòmíì ni ó fi ṣóúnjẹ jẹ. èmi tí mò ń ṣe wàhálà kórì mi ó jẹ́ pé mi náà ní jẹ́ṣẹ́ ọwọ́ mi. gbogbo ẹ̀yin tí a ń wò mí ẹ ṣàmì kẹgbẹ́tọ̀ mi. gbogbo bímọ pátápátá kọ́ ni ó jẹun ọmọ. ẹlòmíì bá ń bímọ ni wọ́n ẹlòmíì sì rèé bá ń tọ́mọ ni á. gbogbo àwọn àyà tí ń tọrọ bárà lójú títì lójú òpópónà wa gbogbo ẹ má mà gbàgbé pa bímọ. ẹ bá wo ọmọ ẹlòmíì ìlú òyìnbó ló wà kí ló dé tí ọ̀ràn tí ìyá tó bí lọ́mọ. kádàrá Allahu akàkadìrìhì ọlọ́run má fún wa lọ́mọ tí ò ní láàánú wa. kì í ṣe gbogbo ọmọ ní láàánú òbí o. ìyẹn ò ní mo fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ mọ̀ náà. kì í sì ṣe gbogbo ẹbí bímọ pátápátá lọ́mọ ó sin. kì í ṣe gbogbo wa o. àfi á gbọ́n bí ọlọ́run kó fún wa ní ọmọ agbẹ̀yìn tẹ́yìn ṣe ọmọ tí ó làánú àwa òbí ẹnìkan lọ́mọ fún wa. bá a bá ń tọrọ ọmọ kàbá máa pariwo pé kọ́lọ́hún ó fún ọlọ́mọ sọ pé kọ́lọ́hún ó fún ọlọ́mọ tí ó jí ọmọ alálùbáríkà tí ó sì tún jí ọmọ agbẹ̀yìn tẹ́yìn ṣe tí ó láàánú òbí tí ó láàánú ìyá tí ó láàánú bàbá lójú kó má lọ rèé jọmọ pàpà lágé. ìtọ́jà wa ó máa pariwo báyìí ó ní níta àti rí ni. ọmọ mi ń gun mọ́tò 370 million ó ń gun mọ́tò 100 million ó sì fi àwọn òbí tó bí sínú ilé àlàpà. irú ayé wo rèé ẹ wá jẹ́
bira wa léèrè sọmọ náà dájú ni àbáwọn òbí ẹ̀ ló ṣẹ̀ ẹ́. ìdáhùn rẹ̀ ọ̀mọ̀ sí lọ́wọ́ ẹnì kankan. ọwọ́ ọlọ́run ọba mi Allah ló wà o. torí gbogbo ohun tó pamọ́ pátápátá kedere ní lójú ọlọ́run ọba mi Allah. orí mi o, orí mi àgbèrè, ṣàánú mi o. mo fi inú oṣù ramadana yìí mo mà fi bì ọ́. gbogbo bí oore mi wà mọ́sà ìwà mẹ́sẹ̀ mi débẹ̀ o. sàmọ̀nà mi débi ire. mọ̀jẹ̀ ń báráyé fọ́ọ̀tì. gbogbo wàhálà mi lórí kí n lè jẹ́ èèyàn. gbogbo ìdààmú mi lórí àti jẹ́ ọmọkùnrin. wá wọnú oṣù ramadana yìí wá bá ń dé ládé. má jẹ́ gbogbo wàhálà mi ó gbé. ìwọ tó ń wò mí lé fọwọ́ gbá orí rẹ mú. orí làbá bọ̀ àbá fòrìṣà sílẹ̀. ìgbà tó rí ń gbé lágbájá ń bo lórí tèmi wá. ìgbà tó rí gbé Moshood Kashimawo Abiola. níbo lèmi ti gbé yẹn rí. gbogbo bá ṣe dìtẹ̀ mọ́ Bọ́lá Ahmed Tinubu tó. ọlọ́run mọ̀ pàpà mo débi tí ń lọ. Bọ́lá Ahmed Tinubu ó sin Awólọ́wọ̀, ó sin Moshood Kashimawo Abiola. yóò gbé báàgì tẹ̀lé wọn lẹ́yìn. nígbẹ̀yìngbẹ́yìn gbogbo tí Moshood Kashimawo Abiola tó ṣe wàhálà lé lórí ìmọ̀ ní láti dépò ààrẹ. Ìtọ́báfẹ́mi Awólọ́wọ̀ tó ṣe wàhálà lé lórí ó ní láti dépò ààrẹ. gbogbo wàhálà àwọn méjèèjì tí Bọ́lá Ahmed Tinubu wá sí tọkàntọkàn yìí, ọlọ́run ọba mi Allah ó wá ṣe kí ni ó padà sẹ̀san rẹ̀ fún ní after 30 years. Bọ́lá Ahmed Tinubu wá dẹni tí gbogbo ìlú yàn gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. orí mi o, òun fẹ́ oore alẹ́ o, ìfẹ́ oore ìrọ̀lẹ́. ṣoore fún mi nígbà tí ó yẹ mí. jẹ́ kí n rí gbà lò, kẹ́ńjẹ́ n rí gbà lò. jẹ́ kí n ráyé jẹ. sórí àtàárọ̀ dalẹ́ fún mi gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ mọ́ fẹ́. má jẹ́ ń dààmú lásán. má jẹ́ ń ṣe fìtínà lásán. orí ní gbéni tá a fi dádé owó. orí ní gbéni tá a fi tọrùn lẹ̀kẹ̀. orí mi gbèmí o, gbèmí bó ṣe gbọ́ lọ́fà ẹrú. gbèmí bó ṣe gbé Bọ́lá Ahmed Tinubu. orí mi gbèmí o, orí mi àfiré. kò sẹ́dá tí ò lọ́ta bí wàá jẹ́rìí gbogbo ọ̀tá wa o. kọ́tà máa wò wá nú ayọ̀, ká máa wò wá nú oore, ká máa wò wá nú ọlá. oore tí ọmọ fún ọ̀tá mi lápá tẹ́ńṣọ̀n níwọ ọlọ́run ọba Allah ni ọmọ ṣe fún mi. ó pa ọ̀tá mi, àmọ́ má jápa rẹ̀ ọ̀ká mi ni. jẹ́ ọmọ ilé mi, àmọ́ má jẹ́ ọgbà mi. tí n bá ní ọ̀pọ̀ tá mi ṣe mọ ọmọye wọn ni.
àmọ́ má jẹ́ kí ọwọ́ wọn ká mi. Gbogbo ajẹnifẹ́ni pátápátá ọlọ́run ọba Allah gbé mi gẹ̀rí wọn o. Gbogbo àwọn afẹ́ajẹmọ́fìá yóò ti fúnni ní oko òdí ọ̀pẹ́rẹ́ gbé mi gẹ̀rí wọn o, àti gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí pátápátá. Ẹ sàmí, èmi náà sàmí, mo gbé tó àdúrà mi. Tújúká ọ̀rẹ́ mi, tújúká o. Kò sí tó burú tó ifá tá dá fúnni tá ní òlé tutù. Níwọ̀n bá àgbà tí àdánwò tó dé bá ọ tí ọ̀bà tí ìgbẹ̀mí rẹ sì ní nígbàgbọ́ nú ọkàn ara rẹ pé ó sì dìde. Kò sẹ́dá tí èèrà dánwò àdántán òní ọ̀dà, àdántán olóburúkú jù. Ìyẹn la ń pè ní èèyàn ti jẹ́ tán finally. Èèyàn ti ṣubú yakata kò lè dìde. Ọlọ́run ọba Allah má ṣe ti abẹ́ o. Mo sọ yìí mo dúró ná torí àsọjù ní díjà álẹ̀ ká lè bá rí ní ìsọ bó bá di lọ́la. Adébọ́lá ọmọ omíyalé lèmi ń jẹ́. Ebi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé. Ìlú Ògbómọ́lá olódògbò kẹrin lójú ogun. Ọ̀pá Sòkòtò kẹ̀m̀bẹ̀ rebi ìjà. Èmi lọ́mọ gbé sásá mọ́sá. Agbẹ́yàyà mọ́yà. Agbẹ́gẹ́gẹ́ ogun yọ̀. Bàbá wa yà ọ́ lẹ́nu pé mo jẹ́ oníjàgbọ́n ọmọ. Ìjà àgbóró làrùn Ìbàdàn. Ǹjẹ́ tí n bá ti fa sùúrùtù mọ́ ìjọ náà ni mo dán máa lè. Ìjọ náà ló yẹ kí bàbá mi ọlọ́rẹ̀ ṣe DNA test ni. Ǹjẹ́ lóòótọ́ sọmọ ilé omíyalé ṣe ń lọmọ yìí bí? Ilé jagunjagun, ilé ọlọ́lá láti gbé bí ní lọ́mọ. Àwa lọ́mọ ajagungbadé lọ́ọ̀rẹ́ bèrè ọpẹ́ àgbélẹ̀ Ìbàdàn. Èdórí omíyalé wọ́n pìtàn fún àwa èso máa tanáwẹ́ bí ńlẹ̀ Ìbàdàn. Alóko ànílé ẹ ṣé o. Gbogbo ojú tí ń wò mí pátápátá ojú náà ò ní fọ́ o. Gbogbo etí tí ń gbọ́ mi pátápátá etí náà ò ní di. Mo kí yín pé